Ǹjẹ́ ẹ̀yin jẹ́ mọ̀ yìí pé ìràwọ̀ ní akọ bẹ́ẹ̀ ni ìràwọ̀ ní abo? Ẹ̀yin ò mọ̀ èyí tó jẹ́ akọ bẹ́ẹ̀ lẹ mọ̀ èyí tó jẹ́ abo. Kì í ṣẹ̀yin nìkan ni púpọ̀ àwọn ẹni tí ń pera wọn ní àwòràwọ̀ náà ni wọn ò mọ̀ èyí tó jẹ́ akọ bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ èyí tó jẹ́ abo. Mo ṣetán láti yànnàná rẹ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Bọ̀dá àwòràwọ̀, àǹtí àwòràwọ̀, ìṣe ni kó wá tákàdá àti gègé kọ̀wé láti dé sílẹ̀ lọ́jọ́ tèmi. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa abo ìràwọ̀ àti akọ ìràwọ̀, wọ́n jẹ́ kí n mọ̀ yìí pé ọkùnrin lè ní abo ìràwọ̀, bẹ́ẹ̀ náà ni obìnrin lè ní akọ ìràwọ̀. Kì í ṣe dandan ní pé ìgbà tó ti jẹ́ ọkùnrin, akọ ìràwọ̀ ló máa lò, àbí pé ìgbà tó ti jẹ́ obìnrin, abo ìràwọ̀ ló máa lò. Mi mọ̀ tí ìran ti dárúkọ mi. Ẹ kú lé nílé lóko lájò àti lẹ́yìn òdì. Ẹ káàbọ̀ sórí ìkànnì IRIRI AYE TV. Orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akowode Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà ọ̀nà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́roro, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní taníjà lẹ́yìn kùlé òun, ṣèbá pọ́nbé porẹ́ lórúkọ tí wọ́n ń pàjà. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, mo kí yín káàbọ̀ sórí ìkànnì IRIRI AYE TV. Ẹ má gbàgbé orí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV lọ́hùn-ún, àwa náà la tún pèdè ara níbẹ̀. Ìṣe ni kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́hùn náà, torí àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan òun náà la máa gbé wá fún yín lórí ìkànnì méjèèjì. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì IRIRI AYE TV. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa akọ ìràwọ̀ àti abo ìràwọ̀, wọ́n jẹ́ kí n mọ̀ yìí pé tí abo ìràwọ̀ bá fẹ́ abo ìràwọ̀, kò sí àní-àní, tútù nínú ilé wọn yóò máa rí, kò ní sí ariwo ní ọ̀dẹ̀ wọn. Ìyẹn tí ọkọ ìyàwó bá ń lo abo ìràwọ̀, tíyàwó gan ń lo abo ìràwọ̀, wọ́n ní kò ní sí ariwo nínú ìgbéyàwó wọn. Ṣùgbọ́n tí akọ ìràwọ̀ bá fẹ́ akọ ìràwọ̀, gbàsgbòs ni ó máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wọn. Torí pé ọkọ ìyàwó ò ní fẹ́ wọ́n kún, bẹ́ẹ̀ náà ni ìyàwó gan ò ní fẹ́ gbà á láàbọ̀. Wọ́n wá ní tí akọ ìràwọ̀ bá fẹ́ abo ìràwọ̀, ó dára púpọ̀, ṣùgbọ́n kan wá ń bẹ níbẹ̀. Ṣùgbọ́n tí wá ń bẹ níbẹ̀ rèé, wọ́n ló dára kó jẹ́ ọkọ ìyàwó ní ó máa lo akọ ìràwọ̀, kí ìyàwó sì máa lo abo ìràwọ̀. Bí bẹ́ẹ̀ kọ́, tó bá lọ jẹ́ ìyàwó ní lo akọ ìràwọ̀, ìyàwó yìí òun ni ó fẹ́ mọ pàṣẹ nínú ilé ọ̀hún. Ẹ wò ó, mò ń bọ̀ kí n ka àwọn ìràwọ̀ tó jẹ́ akọ fún yín, kí n sì ka àwọn ìràwọ̀ tó jẹ́ abo fún yín, kó lè mọ̀ bóyá akọ ìràwọ̀ ló ń lò àbí abo ìràwọ̀ ló ń lò. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì IRIRI AYE TV. Àkíyèsí pàtàkì fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Àkíyèsí ọ̀hún ni pé èyí tí mo sọ yìí nìkan kọ́ ni ó fún ẹ láǹfààní láti mọ irúfẹ́ ọkọ tó yẹ kó o fẹ́, àbí láti mọ irúfẹ́ aya tó yẹ kó o fẹ́. Mo fẹ́ kó o gbìyànjú kó o tún wo kádàrá, ìyẹn àkọsẹ̀jáyé ẹ̀yin méjèèjì náà, kó tó di pé ó kan ságbami ìfẹ́. Torí tí wọ́n bá gbé ẹ sínú ọkọ̀ ìfẹ́ lórí agbami ìfẹ́ láì modò wẹ̀, òjijì ni wọ́n lè já ẹ jù sínú agbami ìfẹ́. Torí àìmọye ènìyàn náà ni wọ́n ti parí ìgbésí ayé wọn sínú agbami ìfẹ́. Ẹlòmíì náà wà, ẹ̀mí rẹ̀ ò tí ì bọ́ sínú agbami ìfẹ́ yìí, ṣùgbọ́n kò ní ìfọkànbalẹ̀ nínú odò ìfẹ́ tí wọ́n já a jù sí yìí. Ìyẹn ni mo fi ń pariwo tantantan ní gbogbo ìgbà wípé kẹ́ ẹ ṣèwádìí dáadáa kó tó di pé ẹ kan ságbami ìfẹ́. Torí ọ̀rọ̀ ọ̀fẹ́ láyé yìí kò ṣe é dọ́gbọ́n sí. Ṣé ẹ gbàgbé pé mo sọ sínú ètò kan wá lọ wípé ìràwọ̀ ọkọ àti tìyàwó lè papọ̀ dáadáa, ṣùgbọ́n kí kádàrá àti àkọsẹ̀jáyé àwọn méjèèjì mọ́ papọ̀ ló fi pọn dandan fún wa yín pé tí a bá ń ṣe àyẹ̀wò nípa ìràwọ̀ ọkọ àti aya, ká má gbàgbé láti ṣe àyẹ̀wò nípa kádàrá, ìyẹn àkọsẹ̀jáyé àwọn méjèèjì. A ti ṣètò ọ̀hún wá lọ
ẹ lọ wò lókè lọ́hùn-ún ẹ bá pàdé níbẹ̀. Ẹ wá jẹ́ kí a gbọ́ àwọn ìràwọ̀ tó jẹ́ akọ àti àwọn ìràwọ̀ tó jẹ́ abo nísìnyí. Ṣùgbọ́n ẹ jẹ́ n lókè lọ́hùn-ún, ẹ jẹ́ mọ̀mí díẹ̀ náà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì IRIRI AYE TV. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ìkànnì tá a wà yìí. Nọ́mbà tẹ́ ẹ lè fi bá wa sọ̀rọ̀ òun náà rèé +229 97 74 76 51. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àwọn ìràwọ̀ tó jẹ́ akọ náà. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú, ìràwọ̀ akọ ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ìràwọ̀ akọ ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ afẹ́fẹ́ márìnmífín, ìràwọ̀ akọ ni. Bẹ́ẹ̀ náà ni tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná àtùpà, ìràwọ̀ akọ ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná tó ń kàn yànrànyànrà, ìràwọ̀ akọ ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná tó ń gbóná rìrìrì, lára ìràwọ̀ akọ ni. Ẹ wá jẹ́ kí n bọ́ sórí àwọn ìràwọ̀ tó jẹ́ ìràwọ̀ abo nísìnyí. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì IRIRI AYE TV. Ẹ dákun ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń wo fídíò yìí, ẹ mọ̀ fi ránṣẹ́ sí àwọn èèyàn yìí kí wọ́n lè jẹ lára àwọn àǹfààní tó wà lórí ìkànnì yìí. Ẹ ṣeun púpọ̀. Àní tá a bá sọ̀rọ̀ nípa àwọn ìràwọ̀ tó jẹ́ abo ní tiwọn, àwọn ìràwọ̀ tó jẹ́ abo rèé. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ omi àgbàrá, abo ìràwọ̀ ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ omi tútù, abo ìràwọ̀ ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ omi tí kìí rò, abo ìràwọ̀ ni. Tí a bá ń dárúkọ ìràwọ̀ erùpẹ̀ funfun, abo ìràwọ̀ ni. Tí a bá ń dárúkọ ìràwọ̀ erùpẹ̀ amọ̀, abo ìràwọ̀ ni. Tá a bá ń dárúkọ ìràwọ̀ erùpẹ̀ eruku, abo ìràwọ̀ ni. Gbogbo ìràwọ̀ tó wà lágbàáyé náà kò jù báyìí náà lọ. Mo mọ̀ pé o ti rí èyí tó jẹ́ tìtìwọ́ nínú rẹ̀. Ó ti mọ̀ bóyá akọ ìràwọ̀ ló ń lò àbí abo ìràwọ̀. Gbogbo àwa tá a bá fẹ́ máa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ìràwọ̀ tá a kà yìí, àbó fẹ́ mọ irúfẹ́ ìràwọ̀ tó ń lò, ìṣe ni kó o bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo fẹ́ kó o gbìyànjú kó o ṣèwádìí nípa ìràwọ̀ àti kádàrá rẹ̀ kó o má bàa ṣìfẹ́yàn, kó o má bàa ṣe òwò àti iṣẹ́ dàpọ̀. Torí àwọn ẹlòmíín náà wà, wọn ò ṣe bá dòwò pọ̀, wọn ò ṣe bá daṣẹ́ pọ̀. Bó o bá lọ daṣẹ́ pọ̀ pẹ̀lú ẹni tíràwọ̀ rẹ̀ ò bá tiẹ̀ mu, àfàìmọ̀ kó o má jẹ gbèsè. Mo sọ yìí mo dúró lọ́jọ́ tèní. Mo fẹ́ kẹ́ ẹ bá ń fi ránṣẹ́ sí àwọn ènìyàn yìí kí wọ́n lè mọ bó ṣe ń lọ́gbà lórí ìkànnì IRIRI AYE TV. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní. Mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀, òun ní débà o. Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ #1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tó di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.